ilé alájà mẹ́ta tó dàwó lẹ́kọ̀ọ́ èèyàn kan mà kú ọlọ́run ṣàánú o. lẹ́yìn ilé alájà méjì tó mọ̀ wó ní ọjọ́ ajé monde ọ̀sẹ̀ yìí ní Yaba ní ìpínlẹ̀ Èkó, ilé alájà mẹ́ta míì mà tún ti wó lulẹ̀ ní Àpápá Ajégúnlẹ̀. gẹ́gẹ́ bí àjọ LASTMA gẹ́gẹ́ bó ṣe wí, ìyẹn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó, ó mà ṣàlàyé ó ní 30 ọjọ́ oṣù kẹwàá ọdún 2025 ó ní jàǹbá náà mọ̀ wáyé o. ojúlé 28 òpópónà Baálẹ̀ onílé tó wó náà ó mọ̀ ló mọ̀ wá. ọ̀gá àgbà àjọ LASTMA Olúfẹ́mi Dámilọ́lá Ọ̀kẹ́ Ọ̀sányìntolú ó mà ṣàlàyé pé ẹnìkan ti pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìjàǹbá náà, àwọn èèyàn kan sì wà lábẹ́ ilé tó mọ̀ wó náà. ó ní ọkùnrin 8 ń làwọn ti rí gbé jáde níbẹ̀ láàyè. bákan náà ohun tí àjọ LASTMA tó mọ̀ fi léde ni wípé àwọn ará àdúgbò wọ́n máa sọ wípé àwọn kan ni wọ́n máa ń wó ilé náà lọ́wọ́ o, tó fi jẹ́ pé bí wọ́n ṣe ń wó ilé náà lọ́wọ́ báyìí ó mà ní ilé náà rí ó mà ló má dàwó lójijì. níbi tí wọ́n ti ń wó lulẹ̀ ìnílé ọ̀hún ti yẹ̀gẹ̀rẹ̀ tó sì dàwó ó mà ló má fa ìjàmbá tó mú ẹ̀mí èèyàn kan lọ. ẹsẹ̀kẹsẹ̀ tí àwọn àjọ aláàbò náà tí wọ́n dé ibẹ̀ ni wọ́n ti kó àwọn tó farapa lọ sí ilé ìwòsàn ìjọba tó wà ní Ajérọ̀mí. wọ́n sáré fi ìtọ́jú pàjáwìrì fún àwọn kan pẹ̀lú, gẹ́gẹ́ bí Ọ̀sányìntolú gẹ́gẹ́ bó ṣe wí. wọ́n sì ń dóòlà àwọn èèyàn míì lọ́wọ́ o níbùdó ìjàmbá náà. iṣẹ́ sì ń lọ lọ́wọ́ láti gbé àwọn tó bá sì wà lábẹ́ ilé náà jáde. àwọn ikọ̀ aláàbò míì ni wọ́n dìde sí ìṣẹ̀lẹ̀ náà. kí Ọlọ́run ọba Elédùmarè kó máa ṣọ́ èmi àti yín. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá tẹ notification bell láti lè máa wé tó wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú iṣẹ́ tàná adẹ̀kọ́ ọlá Jímọ̀ tòní ọ̀pọ̀ ẹ̀ báyìí lèmi àti yóò ṣe lókè ìpẹ́ o.